kí kábíyèsí lóòrò ti ìlú Òwò náà. Kábíyèsí o. Ọ̀rẹ́ ọ̀rẹ́ ìtẹ́wáṣẹ́lẹ́sì bí a ṣe mọ̀ báyìí láwọn ọ̀rẹ́ àdébí báyìí báyìí láṣẹ wá sí bẹ̀rẹ̀ lẹ́yìn náà ní ọdún tí ń bọ̀ lọ́wọ́ àti wà pé ojú máa yọ ni. Àdúrà mi náà tún ni pé fún ìlú Òwò ìbàjẹ́ ìlú Òwò ní títà gbogbo ọmọ Òwò tó dúró tọkàntọkàn wà ní orílẹ̀-èdè tí wọ́n wà lẹ́yìn omi náà orí pátá labí ọlọ́rẹ́ ọ̀rẹ́ mi ẹ̀ṣẹ̀ òkìrì gan. Mo kí gbogbo orí adé ọrùn rẹ̀ tí wọ́n wà ní orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ gan ẹ̀kú ìdílé àjọṣe wa ọ̀rọ̀ bàjẹ́. Mo kí gbogbo àwọn honourables, senators àti gbogbo àwọn èèyàn dàgbàdà tí ìlú Òwò wọ́n wá síbí wọ́n á yẹ kábíyèsí olóòrò sí fún ti ọjọ́ Òwò náà ṣe lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìgbìmọ̀ ìdòdó lọ́wọ́ yìí. A fẹ́ dárúkọ àwọn tájọ kó ọ̀pọ̀lọpọ̀ ìwà náà. Ó bẹ̀rẹ̀ látòrí kábíyèsí ní Fìdítì títí Fìdítì àti onídùúdù ti dúdú náà, kábíyèsí onídòdẹ ti ìdòdẹ ti ìlú Ọ̀yọ́. Tún ara ẹ̀rí dánilójú pé ìgbẹ́ sọ fún ilé pé àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wà nínú ìkòwé náà ibà sàn ẹ̀ṣẹ̀ gígan fún ìgbé náà àti bàbá àgbàgbé àwọn náà wà nínú ilé náà láti wáyé kábíyèsí sí. Wọ́n á kí gbogbo wa ọkùnrin lóbìnrin àgbàlagbà lọ́mọdé pé ẹkú àjọ̀dún yìí báyìí láwọn ọlọ́ àdúgbò àgbà láṣẹ ìgbìmọ̀ lóòrò náà ní bàjẹ́. Mo fẹ́ sọ fún nìkan tí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí olóòrò náà ti sọ pé àjọṣe ti wà láàrin ìlú Ọ̀yọ́ àti ìlú Òwò láti lọ́dún ti pẹ́. Àjọṣe náà bẹ̀rẹ̀ láti rí pé ẹni tó tẹ ìlú Òwò yìí tó ṣe ọmọọba Ọ̀yọ́lọ́láwà, ó jẹ́ ọmọọba Aláàfin Èbúgbóojú láti Ọ̀yọ́ ẹgbẹ́. Kí àjọṣepọ̀ náà ti wà látọ̀dọ̀ tó ti pẹ́, àjọṣe náà ló bàjẹ́ ẹ̀ka náà ta wálé pé kí àjọṣe náà mọ̀nú dánmọ́rán sí lóòrò ló bàjẹ́ lóòrò mọ̀nà síwájú wọ́n ní gẹ́gẹ́ lọ́wọ́ yan lóòrò mọ̀nà síwájú. Ẹ̀ṣẹ̀ gidi gan inú mi lọ pé wá sí ilé nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yín ká pẹ̀lú ọwọ́ ní orí lọ sí oyè ọ̀rẹ́ ọ̀rẹ́. Ìta wá ṣe léyìí tí fún títí òróde kò ṣe pé bóyá pé a tọ̀ wá láti wá lu ìlú àbí láti wá jólè mọ́ bí kò ṣe wípé àwa kí a sì fẹ́ kí ìrẹ́pọ̀ yóò sì wà láàrin gbogbo ọmọ ìlú Òwò àti wípé
fọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀ náà kò lè ṣeé ṣe lọ sí ẹ̀yìn gbogbo ọmọ Òwò ilé lóko àti lẹ́yìn odi fẹ́ kí gbogbo yín bá fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olóòrò pé láti ìgbìmọ̀ ìlú ìbàjẹ́ ẹ̀sìn. Ní àfikún ohun tí mo mọ̀ pé à ń ṣe ọjọ́ tàbí ọjọ́ ìrísí pé ká fi máa pè ní òde pé gbogbo wa bá jẹ́ ọmọ Òwò lọ́kùnrin lóbìnrin ìyẹn ó jẹ́ wíwà bí a ṣe wà ní ilé yóò jẹ́ gbogbo akọ̀ọ̀rọ̀ àìlọ́ láti rí àwọn oníṣiṣi àti rí nílé ẹ̀mọ̀ pé gbogbo wa àjọṣe àjọyẹ̀wò àgbẹ̀ tí ìlú wà ní ìdàgbàsókè. Wọ́n á pe gbogbo àwọn stakeholders látòrí àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn olùkọ́, àwọn dírẹ́bà, àwọn dókítà, àwọn honourables àti gbogbo wa tá a jẹ́ ọmọ bíbí ìlú Òró yìí. Obìnrin fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ kí ẹ̀jẹ̀ lọ gbé ìlú Òró lárugẹ. Mo mọ̀ pé wọ́n á ní àjọ ọwọ́ làbí ń sọ̀yà ọwọ́ kan mẹ́rin ṣe ìlọ inú nínú láti wáyé lẹ́yìn. Wọ́n á fi dá ilé pé tí òkú bá ti ní nǹkan ṣe ẹ̀mọ́ pè wá. Ọmọ ọba làwọn ọmọ ọba lèmi náà ní ìgbà yẹn. Kò sí kó tó di pé bàbá adé níwájà èmi ò ní ní wípé ń díje fún Aláàfin pé àwọn náà wọ́n sọ fún mi rí pé ọmọ ọba làwọn ṣùgbọ́n bí Ọlọ́run ṣe fẹ́ ni wọ́n ní orí tí ó dáadé nínú àwọn ẹni tí wá pẹ̀lọ́wọ́ Ọlọ́run àṣewà náà lè ní bàjẹ́ pẹ̀lọ́wọ́ ní o ṣòro ìlọ gbogbo àwọn akáwá síbí ilé wọ́n á ṣe láti wà fún wa pé ilé bá rẹ àdàkórè àbòyá ẹbí ẹ̀mọ̀ràn ẹ̀mọ̀ràn.